Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ẹ káàbọ̀ sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti iléeṣẹ́ Distinct Radio láti ìlú Dallas. Orúkọ mi ni Gideon Ojo. A kí wa pé a kú ọjọ́ mẹ́ta kan náà àsìkò yìí. Ọlọ́run Olódùmarè yóò dì wá mú, ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀, yóò ṣe wá ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára. A rí pé ọba Ọlọ́run òun ni ẹni tí a lè dúró tì, tí ó lè gbà wá nígbà ìṣòro, nígbà tí ó dára àti nígbà tí kò dára. Orin Dáfídì orí ogójì, orin Dáfídì chapter 40 verse 1, ó ní dídúró èmi dúró de Olúwa, ó sì dẹ́tí sí mi, ó sì gbóhùn ẹkún mi. Ọlọ́run yóò dẹ́tí sí wa, yóò sì gbóhùn ẹkún wa bí a ṣe ń ké pè ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. A máa fi ètò wákàtí ìyanu tòní a máa fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá, gbé yín ga, yín lógo fún ọwọ́ agbára yín èyí tí ẹ fi gbé wa ró. A dúpẹ́ fún àlàáfíà yín tí ẹ jogún fún wa. A dúpẹ́ pé ẹ̀yin wà pẹ̀lú wa nígbà gbogbo. A dúpẹ́ rírí jẹ, rí mu, dídáṣọ́bò wa. Ẹgbẹ́ tó ń dá wa sí títí di ọjọ́ òní. Ẹ pa wá mọ́ àti àwa àti ẹbí wa. Bàbá, ẹ gbọpẹ́ wa. Jésù, ẹ gbà yìn wa. Àwa fi ètò wákàtí ìyanu ìtí ẹ ti kára yín gbé kalẹ̀ àfi lé yín lọ́wọ́ ní wákàtí yìí ní orúkọ Jésù. Bàbá, ẹ wá gbàkóso gbogbo ọkàn kọ̀ọ̀kan níbi tí wọ́n wà ní abẹ́ ayé yìí tí wọ́n ti ń gbọ́ yín ní wákàtí yìí. Bàbá, ẹ wá gbọ́ àdúrà wọn. Gbogbo ohun tá a ṣe lábẹ́ ètò yìí ní orúkọ Jésù. Bàbá, ẹ jẹ́ kó wá láti ọ̀dọ̀ yín. Agbára ìmọ̀ yín ẹ sọ̀ kalẹ̀, ẹ wá ṣe ìyanu, ẹ gbóhùn àdúrà wa. Àdúpẹ́pẹ́ ẹ ti gbọ́, àdúpẹ́pẹ́ ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ètò wákàtí ìyanu òun ni ó ń tẹ̀síwájú fún àǹfààní àwọn tí ó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́. Ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run ti kálá rẹ̀ gbé kalẹ̀ fún ìgbélékè orúkọ rẹ̀, láti máa yin Ọlọ́run, láti máa fi ìyìn àti ògo fún un, láti máa jíhìnrere nípa ṣe Jésù Kristi, àti láti máa kó ẹ̀bẹ̀ wa àti àdúrà wa wá síwájú rẹ̀ kí ó lè máa ṣe ìyanu fún wa. Ọlọ́run tí ó jẹ́ ọba ìyanu yóò ṣe ìyanu nínú ayé wa. Gbogbo tó ń dùn wá lọ́kàn, Ọlọ́run yóò bá wa ṣe bí a ṣe yìn lónìí ní orúkọ Jésù. Àwa tí à ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ètò wákàtí ìyanu ó jẹ́ ètò tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Fún àwọn tó wà ní ìlú Amẹ́ríkà, ọjọ́ Sátidé ni ètò wákàtí ìyanu máa ń wáyé. Nígbà tí àwọn tó wà ní Central Time, aago 10 ní òwúrọ̀ ọjọ́ Sátidé. Àwọn tó wà ní Eastern Time ní Amẹ́ríkà, wọ́n ń gbọ́ ètò wákàtí ìyanu ní aago 11. Àwọn tí ó wà ní Nàìjíríà ní ọjọ́ Sátidé bákan náà, aago 5 ìrọ̀lẹ́. Bákan náà ni àwọn tí ó wà ní London. Bákan náà ètò àtúntẹ̀ wákàtí ìyanu ó máa ń wáyé ní òwúrọ̀ ọjọ́ Sunday fún àwọn tó wà ní Central ní aago 8 ní òwúrọ̀ ọjọ́ Sunday. Àwọn tó wà ní Eastern Time ní aago 9 ní òwúrọ̀ ọjọ́ Sunday. Ìyẹn jẹ́ aago 3 ní London àti ní Nàìjíríà ní ọ̀sán ọjọ́ Sunday. Àwọn àkókò tí ètò wákàtí ìyanu máa ń wáyé nìyí. Bákan náà ètò wákàtí ìyanu ń wáyé láti iléeṣẹ́ DNC Radio tí ó jẹ́ rédíò oní íńtánẹ́ẹ̀tì. Torí náà oríṣiríṣi ọ̀nà ni a fi lè gbọ́ ètò wákàtí ìyanu.
ọ̀nà kínní òun ni láti lo tẹlifóònù wa láti fi bọ́ sí orí DNC radio ní àkókò tí a ti sọ fún wa. DNC radio ó jẹ́ rédíò Nàìjíríà àti Amẹ́ríkà lápapọ̀. Tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu ní àwọn ọjọ́ tí a ti sọ fún wa àti àkókò tí a sọ fún wa, nọ́mbà tí a ó tẹ̀ òun ni 857-232-0137. lẹ́ẹ̀kan sí 857-232-0137. fún àwọn tó wà ní London ní Nàìjíríà káàkiri, a ń láti fi code, international code sí iwájú rẹ̀ kí a tó lè já sí orí ètò. Bákan náà a sọ fún wa pé à ń fẹ́ àwọn olùgbọ̀wọ́, àwọn tí yóò máa bá wa gbé ètò wákàtí ìyanu lárugẹ. Bóyá a fẹ́ polówó ọjà wa ni, a fẹ́ polówó iléeṣẹ́ wa, àbí a ní ìkéde tí a fẹ́ ṣe nínú ìjọ wa, àbí ohunkóhun tí ó jẹ́ ìkéde, a ṣetán láti bá yín gbé. A lè ra bí ìṣẹ́jú 5 nínú wákàtí kan tí à ń lò. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa, owó kékeré báyìí òun ni a ó gbà lọ́wọ́ wa láti bá wa fi ṣe. Tí a bá fẹ́ polówó ọjà, a lè kàn sí mi àbí ká kàn sí olóòtú ètò. Àwọn ni alàgbà KC Badru. Nọ́mbà wọn ni 952-212-6527. lẹ́ẹ̀kan sí alàgbà KC Badru 952-212-6527. tí a bá ti pè wọ́n, a lè bá wọn dúnàdúrà. owó kékeré tí kò ní gani lára òun ni wọn yóò gbà lọ́wọ́ wa. Àwọn tún bá wa ṣe jíngù ìpolówó ọjà wa. Ètò wákàtí ìyanu gbogbo àgbáyé òun ni wọ́n ti ń gbọ́. A máa gbọ́ ìpolówó ọjà wa káàkiri àgbáyé. Bákan náà a lè pe nọ́mbà àti tèmi náà tí a bá fẹ́ polówó ọjà àbí a bá ní ohunkóhun tí a bá fẹ́ ṣe 203-275-7127. Àwọn nọ́mbà tí a lè pè nìyí. Gẹ́gẹ́ bí ìṣe wa lónìí, a máa yin Ọlọ́run lógo, a máa gbé ga, a máa fi ìyìn fún orúkọ rẹ̀. Àwọn tí a máa gbé yẹ̀wò lónìí tí a ó sọ̀rọ̀ lé lórí, tí a ó sì tún gbàdúrà lé lórí, òun ni Ọlọ́run tí kò ní ìdíwọ̀n. Ọlọ́run tí kò ní ìdíwọ̀n, the unlimited God. A rí pé àwa gẹ́gẹ́ bí ènìyàn a ní ìdíwọ̀n. Ó níbi tí agbára wa mọ, ó níbi tí òye wa mọ, ó níbi tí gbogbo ohun tí a lè ṣe tí ó mọ. Ṣùgbọ́n Ọlọ́run kò ní ìdíwọ̀n. Ọlọ́run ó ba lórí ohun gbogbo. Kò sí ohun tí kò lè ṣe. Ohunkóhun kò lè dí lọ́wọ́ láti ṣe ohunkóhun. Àkókò ni, ọ̀nà jíjìn ni, agbára ni, gbogbo rẹ̀ ló wà ní ìkáwọ́ Ọlọ́run. Torí náà a ò lè díwọ́ Ọlọ́run, a ò lè díwọ̀n Ọlọ́run. Ọlọ́run tó jẹ́ Ọlọ́run tí kò ní ìdíwọ̀n ni. Our God is an unlimited God. He has no limit. He can stretch his hand to anywhere because it's God that is present everywhere. He's omnipresent, omniscience, and he can do anything at any time. Ohun tí a máa gbé yẹ̀wò lẹ́ẹ̀kan sí ni Ọlọ́run tí kò ní ìdíwọ̀n. A rí pé ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn, torí pé a ò ní ìmọ̀ bí Ọlọ́run ṣe jẹ́, a máa ń díwọ̀n rẹ̀, a sì máa ń ròyìn pé kò lè ṣe àwọn nǹkan kan. Ṣùgbọ́n lónìí a máa yẹ̀wò ìgbésí ayé àti ìyanu kan tó ṣẹlẹ̀ nínú ayé ẹnìkan. Torí náà a ó sì máa fi gbàdúrà, sí ara wa. Nígbà tí àkókò bá tó, a ó máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí á dókè lọ́hùn náà, à ń padà bọ̀.
bẹ́ẹ̀ Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. orí ètò wákàtí ìyanu òun náà ni a ṣì wà láti Distinct Radio. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Gideon Ojo. a máa dúpẹ́ nínú abala yìí, a máa dúpẹ́, a máa kọrin yìn sí Ọlọ́run torí pé Ọlọ́run òun ni ọba ọ̀gá ògo. Bíbélì wípé ohun rere ni láti máa fi yìn fún Olúwa olùgbàlà wa. ọpẹ́ ìyìn ọlá ògo ló yẹ Ọlọ́run wa. torí náà ẹnu wa ó yẹ kó máa kún fún ọpẹ́, fún ìyìn fún Ọlọ́run fún oore rẹ̀ lórí wa nígbà gbogbo. kí la ò bá tún máa ṣe lẹ́yìn ká máa fi ọpẹ́ fún Ọlọ́run, ká máa fi ìyìn fún, ká máa fi ògo fún, torí pé Ọlọ́run tí ó fi àánú rẹ̀ tí ó fi gbé wa dúró ni. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. Almighty God, that is your name. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. Almighty God, that is your name. Ògo Ọlọ́run a kò lè pín fún ẹlòmíràn. Ọlọ́run ó jẹ́ Ọlọ́run, Ọlọ́run owú, torí pé òun ló ní gbogbo ògo. A kò lè pín ògo rẹ̀ pẹ̀lú ẹlòmíràn. Wíwà láyé wa ọwọ́ Ọlọ́run ló wà. Wíwà tí mo wà láàyè agbára mi kọ́. Wíwà tí mo wà láàyè ògo ni fún orúkọ rẹ. Wíwà tí mo wà láàyè agbára mi kọ́. Wíwà tí mo wà láàyè ògo ni fún orúkọ rẹ. Wíwà tí mo wà láàyè agbára mi kọ́. Wíwà tí mo wà láàyè ògo ni fún orúkọ rẹ. Ká máa fi ìyìn fún, ká máa fi ògo, ká máa fi ìyìn fún orúkọ rẹ̀, ògo fún orúkọ mímọ́ rẹ̀, torí pé wíwà láàyè wa Ọlọ́run òun ló jẹ́ kó ṣeé ṣe. ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa yìn lógo, ẹ máa gbéga, ẹ máa gbéga, ẹ máa gbéga, ẹ máa yìn lógo, ẹ máa gbéga. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Torí náà ni ó ṣe ń jẹ́ Olúwa, òun ló lè ṣe, kò sẹ́ni tó lè bá wa ṣe. Ọba tí kò ní ìdíwọ̀n ni. He is unlimited God. He is God that has no limit. He is present everywhere. He can do anything at any time. He has all the power. He owns the heaven and the earth. Torí náà jẹ́ kí a máa fi yìn fún, ká máa gbéga, ká máa gbéga, ká máa yìn lógo. You are worthy, you are worthy, you are worthy to be glorified.
You are worthy, you are worthy, you are worthy to be glorified. You are worthy, you are worthy, you are worthy to be glorified. You are worthy, you are worthy, you are worthy to be glorified. Angels are singing, you are worthy, O Lord. Singing, you are worthy, O Lord. Angels are singing, you are worthy, O Lord. Singing, you are worthy, O Lord. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Ọlọ́run tí ògo àti ọpẹ́ yẹ ni. Ọba tí a kò rí ṣùgbọ́n tí a gbàgbọ́ pé òun ló ń ṣe ohun gbogbo, kò fi wá sílẹ̀ nígbà kan, òun ló dá wa sí. Ní ká máa fi ìyìn fún, ká máa gbé ga, ká máa gbé orúkọ rẹ̀ ga, torí pé ó wà níbi gbogbo, nígbà gbogbo. Immortal God, invisible God, immortal God, how great thou art. Immortal God, invisible God, immortal God, how great thou art. Immortal God, invisible God, immortal God, how great thou art. Ọba alágbára ni, òun ni ìyìn yẹ fún, òun ni ọpẹ́ yẹ fún. Ní ká bojú ẹ̀yìn, ká ohun tó ti ṣe nínú ayé wa, ká máa gbé ga, ká máa fi ìyìn fún ọ̀gá ògo, ẹni tí ọpẹ́ àti ìyìn yẹ fún. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní kúrò ní ẹnu wa, ọ̀rọ̀ bí ìyìn kò ní kúrò ní ẹnu wa. Bíbélì wípé ìró ayọ̀ òun ni a máa gbọ́ ní ìdílé olódodo. Gbogbo ohun tó jẹ́ ayọ̀ kò fi ní fi wá sílẹ̀. Bíbélì tún sọ wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo wọ inú rẹ̀ ó sì yè. Ní orúkọ Jésù a ó yè. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Bí ẹ ṣe ń tẹ́tí sí ètò wákàtí ìyanu, Ọlọ́run yóò máa yà yín lẹ́nu, yóò sì wà pẹ̀lú yín. Ẹ jẹ́ kí a máa rántí láti máa fi ògo àti ìyìn fún Ọlọ́run ọba wa, ká máa gbé ga, ká máa yìn lógo. Ọlá lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè, ìjì lẹ́gùn lẹ́ṣin, àwa márìdí Elédùmarè. Ọlá lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè, ìjì lẹ́gùn lẹ́ṣin, àwa márìdí Elédùmarè. Ọba tí a kò lè rídìí rẹ̀ ni, ọba tí kò ní ìdíwọ̀n ni. Ẹ ká máa gbé ga, ká máa yìn lógo, ká máa fi ògo fún orúkọ mímọ́ rẹ̀, ká máa kọrin ayọ̀ sí. Ọba alágbára ni, òun ló lè ṣe ohun gbogbo. Gbogbo ohun tó ń dùn wá lọ́kàn, òun ló lè ṣe, òun ló gbé wa ró, òun ló ń fi àánú rẹ̀ ló fi ń gbé wa ró, fún wa ní àlàáfíà pípé. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo ní gbogbo tí a bá ń ṣe. Ẹ jẹ́ kí a rántí Ọlọ́run pé ọba ìbẹ̀rẹ̀ ni, ọba ìparí ni, kò fi wá sílẹ̀ nígbà kan, ó jogún àlàáfíà pípé fún wa. Ẹ máa gbé ga, ẹ máa yìn lógo. Alpha Omega, Alpha Omega, ìwọ ni mo fi yìn fún o Bàbá, ìwọ ni mo fi yìn fún o Bàbá. Alpha Omega, ìwọ ni mo fi yìn fún o Bàbá, ìwọ ni mo fi yìn fún o Bàbá. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ẹ lè ṣe,
ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe, torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Bàbá gbẹ̀yìngà àyìn lógo, adúpẹ́ fún ọwọ́ agbára yín nínú ayé wa, adúpẹ́ pé ò fi wá sílẹ̀, adúpẹ́ pé ẹ̀yin ni ẹ jẹ́ Ọlọ́run, adúpẹ́ pé ẹ jẹ́ ọba tí kò kí ń ta nínú, tí ó nífẹ̀ẹ́ wa, adúpẹ́ fún ọwọ́ agbára yín tí ẹ fi dì wá mú, adúpẹ́ pé ibi tí ẹ ràn wá lọ́wọ́ dé, adúpẹ́ ibi tí ẹ mú wa lọ. Bàbá ẹ gbọ́ ọpẹ́ o, Jésù ẹ gbà yín wa, ìwọ̀nba ọpẹ́ tí a mú wá lónìí ní orúkọ Jésù ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà, gbogbo àdúrà wa lónìí ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà, ẹ wà pẹ̀lú wa, ẹ rán àánú sí wa, ẹ gbọ́ àdúrà wa lónìí, adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Raise my hope, oh, you fulfill my dreams. Weapon fashioned against me shall never prosper. My Lord, my Creator, oh, you remain my shield. Make a joyful noise to the Lord, all ye nations. Let us worship God as we sing and praise Him. He has done greater things more than anybody can do. I will lift your name forever and ever. Ìhó ayọ̀ sólùlọ́run, gbogbo rẹ̀ tó ṣe fún mi ò pọ̀ kò láfiwé. Èmi ẹlẹ́ṣẹ̀ tó sì tún fàánú gbàrẹ́ o, mo dúpẹ́ ọpẹ́ mi ẹ̀ máa lè tán ò láàyè. Mo dúpẹ́ o ṣé o ẹlẹ́dà mi, oore tó ṣe fún mi ò pọ̀ kò láfiwé. Ọrẹ rírí jẹ́ rírí mu àti gbéga gbogbo, níbi mo kù sí odò ọwọ́ rẹ̀. Sógun tó lè tó kọjá ọba Olúwa mi, adúró tolúwa kì máa ìpòfo. Tó bá lè lónìí ọ̀la dẹ̀rọ̀ dandan ni, tó bá ti gbọ́kànlé kò dẹ̀ nídà ẹ̀. Mo dúpẹ́ o ṣé o ẹlẹ́dà mi, oore tó ṣe fún mi ọ̀pọ̀ kò láfiwé. Ọrẹ rírí jẹ́ rírí mu àti gbéga gbogbo, níbi mo kù sí odò ọwọ́ rẹ̀. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín, ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ètò wákàtí ìyanu ó ń tẹ̀síwájú. a ní ọlọ́run kò ní ìdíwọ̀n, ọlọ́run tí kò ní ìdíwọ̀n, unlimited God.
ọ̀pọ̀ ìgbà gẹ́gẹ́ bí òye àwọn ènìyàn a máa ń fi ìdíwọ̀n sí ìyanu àbí ọwọ́ agbára Ọlọ́run èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Láti má gbà wá ní àkókò, ní òwúrọ̀ yìí a ó máa yẹ̀wò iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe, èyí tí a kọ àkọsílẹ̀ nínú ìwé Jòhánù orí 4. A ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14. Jòhánù orí 4 ẹsẹ̀ 46. A ó kà sí bí ẹsẹ̀ 6 tí ó tẹ̀lé. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 46. Bẹ́ẹ̀ ni Jésù tún wá sí Kánà ti Gálílì, níbi tí ó gbé sọ omi di wáìnì. Ọkùnrin ọlọ́lá kan sì wà, ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní Kápánámù. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Júdà wá sí Gálílì, ó tọ̀ ọ́ wá, ó sì bẹ̀ ẹ́ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun lára dá, nítorí tí ó wà lé ojú ikú. Nígbà náà ni Jésù wí fún un pé, bí kò ṣe pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Ọkùnrin ọlọ́lá náà wí fún un pé, Olúwa, sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. Jésù wí fún un pé, máa bá ọ̀nà rẹ lọ, ọmọ rẹ yè. Ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí Jésù sọ fún un gbọ́, ó sì lọ. Bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ, àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀, wọ́n sì wí fún un pé, ọmọ rẹ yè. Nígbà náà lé ó ń béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí ìsàn lọ́wọ́ wọn. Wọ́n sì wí fún un pé, lé àná ní wákàtí 7 ní ibà náà fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni èyí tí Jésù wí fún un pé, ọmọ rẹ yè. Òun tìkára rẹ̀ sì gbàgbọ́, àti gbogbo ilé rẹ̀. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ìyanu tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin ọlọ́lá. A rí pé ọkùnrin ọlọ́lá ọmọ rẹ̀ ṣe àìsàn ibà, ó sì wà lójú ikú, ṣùgbọ́n ó wá Jésù Kristi kiri. Ọkùnrin ọlọ́lá wá Jésù. Ǹjẹ́ ìwọ náà ń wá Jésù bí? Kò sì gbà tá a bá wà nínú ìṣòro kí a tó bẹ̀rẹ̀ sí ní wá Jésù, a tó bẹ̀rẹ̀ sí ní wá Ọlọ́run. Ẹ ká máa wá Ọlọ́run nígbà gbogbo, ká máa gbàdúrà sí. Nígbà tí ọkùnrin ọlọ́lá yìí tó rí pé ọmọ òun ṣàìsàn ibà tó dojú ikú, ìgbà yẹn ló ń wá Jésù. Má dúró títí di àkókò tí wàhálà dé, tí ìṣòro dé. A ní láti máa wá Jésù nígbà gbogbo, láti máa gbàdúrà sí. A ní láti máa lọ sílé ìjọsìn, máa gbàdúrà sí ní gbogbo ìgbà, máa ka ìwé ọ̀rọ̀ mímọ́, ká máa bá rìn ní gbogbo ọ̀nà wa. Ẹ̀kọ́ mìíràn tí a tún rí kọ́ ni pé ọkùnrin ọlọ́lá kò ní ìgbéraga. Ọkùnrin ọlọ́lá yà rí pé bó ṣe ní ọlá tó, ó rántí Ọlọ́run, ó rántí pé Jésù nìkan ni ó lè ṣe. Ní ìmọ̀ròpò tó wà, o gbọ́dọ̀ ní ìgbéraga láti rẹ ara rẹ sílẹ̀. O sì ní láti ní ìlọ́kàn yìí pé Ọlọ́run nìkan ló lè sọ ìṣòro rẹ, ló lè sọ ọ́ di ayọ̀. Torí náà ìwọ náà rántí Ọlọ́run, rántí Jésù Kristi bí ọkùnrin ọlọ́rọ̀ yìí bí ó ṣe rántí Jésù Kristi nígbà tó wà nínú ìṣòro. Mi mọ ìṣòro tí òun là kọjá, ìmọ̀ tó dá mi lójú ni pé tí o bá gbé wá sọ́dọ̀ Jésù Kristi, ó ṣe tán láti ṣe ìyanu irú tí ó ṣe fún ọkùnrin ọlọ́rọ̀ yìí. Bákan náà ni ọkùnrin ọlọ́rọ̀ ó ní ìgbàgbọ́ pé Jésù yóò ṣe, ó ní ìgbàgbọ́ pé Jésù òun ni yóò ṣe. Ǹjẹ́ ìwọ náà ní ìgbàgbọ́ bí? Torí ìgbàgbọ́ tó ní òun ló ṣe jẹ́ kó máa wá Jésù Kristi kiri. Ǹjẹ́ ìwọ náà ní ìgbàgbọ́ bí? Torí láì ní ìgbàgbọ́, òkú òun ni ènìyàn jẹ́. Torí ìgbàgbọ́ òun ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Láì ní ìgbàgbọ́, a kò jẹ ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. A ní láti ní ìgbàgbọ́. Ọkùnrin yìí ní ìgbàgbọ́, torí náà ló ṣe ń wá Jésù Kristi. Ìwọ náà láti wá Jésù Kristi. Bí o ṣe ń gbàdúrà sí òun láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ. Bákan náà ni a tún rí ẹ̀kọ́ kọ́ pé ọkùnrin ọlọ́rọ̀ yìí ó gbọ́rọ̀ sí Jésù Kristi lẹ́nu. Ó gbọ́rọ̀ sí Jésù Kristi lẹ́nu. Nígbà tí Jésù Kristi ní ọmọ rẹ yóò yè, máa lọ. A rí pé ó gbàgbọ́, ó sì lọ. Mo gbàdúrà pé ọmọ rẹ yóò yè lónìí ní orúkọ Jésù. Ó lè má jẹ́ ọmọ tìrẹ ló ń ṣàìsàn, bóyá ọ̀gangan ló ń ṣàìsàn, bóyá ẹbí rẹ ni, bóyá àìsàn wà nínú ayé rẹ. Ọlọ́run Jésù Kristi tó wọ ọmọ ọkùnrin ọlọ́lá náà sàn yóò wo àìsàn rẹ, yóò wò sàn ní orúkọ Jésù.
ó lè jẹ́ àìsàn àìníni, àìsàn àìríjẹ, àìsàn oríṣiríṣi, àìsàn àgbàná, àìsàn àìrí ní ìlọsíwájú, àìsàn àìrọ́mọbí, àìsàn àìlọ́kọ àìbí àìláya, irú àìsàn tó ń kó jẹ́. mo gbàdúrà lónìí ọmọ rẹ yè, ọlọ́run yóò wo àìsàn rẹ ní orúkọ Jésù bí ó ṣe wo àìsàn ọkùnrin ọlọ́lá náà. a rí pé ọkùnrin ọlọ́lá yìí ó gbé ìgbésẹ̀ láti wá Jésù. ìwọ náà láti gbé ìgbésẹ̀ láti wá Jésù nínú ìṣòro rẹ. kò ìgbà tí o bá ní ìṣòro, ṣùgbọ́n o ní láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́lá yìí bí ó ṣe gbé ìgbésẹ̀. ọlọ́run tó sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé ọkùnrin ọlọ́lá tí ọmọ rẹ̀ fi ní ìtúsílẹ̀ nínú àìsàn rẹ̀, yóò sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé rẹ̀ ní orúkọ Jésù. kìkì ọ̀rọ̀ kan òun ni o nílò gẹ́gẹ́ bí ó ṣe sọ sí ọkùnrin ọlọ́lá yìí. ọ̀pọ̀ ìgbà ni a máa ń ṣe ìdíwọ̀n fún ọlọ́run. ọkùnrin ọlọ́lá yìí a rí pé kò ṣe ìdíwọ̀n, ó wá Jésù Kristi, ṣùgbọ́n kò tilẹ̀ mọ̀ èrò ọkàn rẹ̀ ni pé Jésù Kristi yóò tẹ̀lé òun lọ. ó ní kí ó sọ̀kalẹ̀ wá. èrò rẹ̀ ni pé dìgbà tí Jésù Kristi tó bá débẹ̀ kí ọmọ òun kí ó lè ní ìlera. ṣùgbọ́n ó dín ìwọ̀n agbára ọlọ́run. àwa náà a gbọ́dọ̀ dín ìwọ̀n agbára ọlọ́run. kò síbi tí ọlọ́run kò sí, kò síbi tí agbára ọlọ́run kò dé. ibikíbi tí ìṣòro wa bá wà, ẹ jẹ́ kí a gba àdúrà sí ọlọ́run. ojú ọlọ́run tó yóò lọ síbẹ̀, yóò sì ṣe ìyanu tí a fẹ́. ọmọ rẹ wà ní ìlú òkèrè, ọkọ rẹ wà ní ìlú òkèrè, àwọn ẹbí rẹ wà ní ìlú òkèrè, wọ́n ń ṣe àìsàn, ojú rẹ kò tilẹ̀ tó wọn. máa gbàdúrà sí ọlọ́run, ọwọ́ agbára ọlọ́run yóò débẹ̀, yóò sì ṣe ìyanu fún wọn. torí náà má yẹ ká gé ọwọ́ agbára ọlọ́run kù. ọlọ́run wa kì í ṣe ọlọ́run tí a lè díwọ̀n. gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́lá ni, ó gbé ìgbésẹ̀, ó sì wá Jésù Kristi. ìwọ náà gbìyànjú láti wá Jésù Kristi. kò sí ohun tí ó lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. àkókò kò lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. ọ̀nà jíjìn kò lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. owó kò lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. èṣù àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ wọn ò lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. torí náà kò sí ohunkóhun tó lè jẹ́ ìdíwọ́ fún ọlọ́run. bí a bá wá sọ pé a gbọ́ ohunkóhun tí ọlọ́run fẹ́ ni pé kí a béèrè. a rí pé ọkùnrin ọlọ́rọ̀ yìí ó béèrè lọ́wọ́ ọlọ́run fún ìyanu, kí ọlọ́run kí Jésù kí ó wo ọmọ òun nínú àìsàn rẹ̀. a rí pé Jésù sì ṣe bẹ́ẹ̀. torí náà tí ìwọ náà bá la ẹnu rẹ tí o sì ní ìgbàgbọ́, ọlọ́run yóò wo àìsàn rẹ, yóò fi ìbéèrè rẹ fún ọ. bí àwa bá sọ pé ohunkóhun tí àwa bá ń béèrè, àwa mọ̀ pé àwa rí ìbéèrè tí àwa ń béèrè lọ́wọ́ ọlọ́run. ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 ó ní béèrè, a ó sì fún yín, wá kiri ẹ̀yin ó sì rí, kànkùn a ó sì ṣílẹ̀kùn fún yín. torí náà gẹ́gẹ́ bí ọkùnrin ọlọ́rọ̀ yìí bí ó ṣe wá Jésù tí ó sì béèrè, ẹ kí àwa náà béèrè lọ́wọ́ ọlọ́run. ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa, yóò sì dáhùn ìbéèrè wa. iṣẹ́ ìyanu tí Jésù ṣe fún arákùnrin ọlọ́rọ̀ yìí, a rí pé ìdíwọ́ kankan kò dí lọ́wọ́. kìkì gbólóhùn kan ló sọ lọ́nà jíjìn rere tí ọmọ ọlọ́rọ̀ wà. a rí pé ọmọ ọlọ́rọ̀ ó sì kúrò nínú àìsàn rẹ̀. he discovered that God has no limit. He is our God. He is unlimited God. The nobleman's son was far away, but God was so close. The distance or time or space does not disturb God from performing his miracle. ọ̀nà jíjìn, owó, àkókò, ààyè kò dí ọlọ́run lọ́wọ́ láti ṣe ìyanu rẹ̀. ibikíbi tí o bá wà, máa gbàdúrà sí ọlọ́run. àdúrà rẹ yóò lọ síbi tí o fẹ́ kí ìyanu rẹ kí ó ti ṣẹlẹ̀. tí o bá ti díwọ̀n ọlọ́run, ọlọ́run jẹ́ ọlọ́run tí a kò lè díwọ̀n. He is our God. He is an unlimited God. You can't limit God. a rí pé ọ̀nà jíjìn, àsìkò
ààyè, owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò jẹ́ ìdíwọ́ fún Ọlọ́run láti ṣe ìyanu rẹ̀. Àwọn ènìyàn ni a ní ìdíwọ́ àti ìdíwọ̀n, ṣùgbọ́n Ọlọ́run kò ní ìdíwọ́, kò sì ní ìdíwọ̀n kan tí ó lè dá dúró láti ṣe iṣẹ́ ìyanu rẹ̀. Láti ṣe iṣẹ́ ìyanu rẹ̀. A rí pé ó nawọ́ agbára rẹ̀ níbi tí ọmọ ọkùnrin ọlọ́lá náà wà, ó sì wò ó sàn. Nígbà tí a bá wà nínú wàhálà, tí a wà nínú ìdààmú, kò síbi tí a wà tí ojú Ọlọ́run kò tó. Torí náà ẹ má yẹ kí a ṣe ìdíwọ̀n Ọlọ́run. Ẹ má yẹ kí a máa bẹ̀rù àbí kí a máa jáyà wípé ọmọ mi wà ní ọ̀nà jíjìn, ẹbí mi wà ní ọ̀nà jíjìn, kí ni mo fẹ́ ṣe? Pa ọkàn rẹ pọ̀ sí Ọlọ́run, gbàdúrà sí Ọlọ́run, yóò sì ṣe ìyanu. Torí náà bí ọkùnrin ọlọ́rọ̀ náà ṣe tọ̀ Jésù Kristi wá, mo gbàdúrà lónìí náà pé kí ìwọ náà kí o tọ̀ Jésù Kristi wá, kó lè ṣe ìyanu nínú ayé rẹ. Ó dáni lójú pé Ọlọ́run ṣe tán láti sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé rẹ, bí ó ṣe sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé ọmọ ọkùnrin ọlọ́rọ̀ náà pé ọmọ rẹ yè. Èmi náà sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé rẹ ní orúkọ Jésù lénìí pé ọmọ rẹ yè. Ohunkóhun tí ò ń gba Ọlọ́run gbọ́ fún, Ọlọ́run yóò ṣe fún ọ, yóò sì ṣì ọ́ lẹ́nu ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà.
Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Distinct Radio ó ní ẹ ti ń gbọ́ wa. Ètò wákàtí ìyanu òun náà ló ń tẹ̀síwájú. Abala àdúrà òun náà ni a wà. Agbára mi kọ́, agbára Ọlọ́run ni. Agbára mi kọ́, agbára Ọlọ́run ni. Wíwà láyé mi dòní o. Agbára mi kọ́ o. Agbára mi kọ́, agbára Ọlọ́run ni. Agbára mi kọ́, agbára Ọlọ́run ni. Wíwà láyé mi dòní o. Agbára mi kọ́ o. A máa gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run tí kò ní ìdíwọ̀n. Our God is an unlimited God. Ọlọ́run tí a kò lè díwọ̀n ni. Torí pé ó wà níbi gbogbo, nígbà gbogbo. Ó lè ṣe ohun gbogbo nígbà tó bá wùn. Ó jẹ́ alágbára, ó jẹ́ alágbára. Agbára ó wà nínú orúkọ rẹ̀. Ọba ìyanu ni. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwòsàn wà lọ́wọ́ Ọlọ́run. A rí pé Jésù Kristi ó wo ọmọkùnrin ọlọ́lá náà sàn torí pé ó ní ìgbàgbọ́. A máa gba àdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí. Àwọn àdúrà tí a ó máa gbà ẹ jẹ́ kí a kọ wọ́n sókàn àyà wa àbí kí a kọ wọ́n sílẹ̀. Àwọn àdúrà yìí la máa gbà láàrin ìní sí ijọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé. A máa pàdé. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní gba àwọn àdúrà yìí bí a bá ṣe ń sọ wọ́n fún wa. Ẹ jẹ́ kí a pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta láti sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run, mo gbé ẹ ga, mo yìn ọ́ ní gbogbo ọ̀nà mi. Wá gbọ́ àdúrà mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run, mo gbé ọ ga, mo yìn ọ́ ní gbogbo ọ̀nà mi. Bàbá wa gbọ́ àdúrà mi. Ìwọ tí o gbọ́ àdúrà ọkùnrin ọlọ́rọ̀ ni, bàbá wa gbọ́ àdúrà mi. Máa gbà sí Ọlọ́run. Gbàdúrà sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run, fún mi ní ọgbọ́n, ìmọ̀, òye àti agbára láti wọ́ ọ ní gbogbo ìgbà, pàápàá jùlọ nígbà ìṣòro mi. Torí pé ọkùnrin ọlọ́rọ̀ ni, ó wá Jésù nígbà ìṣòro rẹ̀. Sọ fún Ọlọ́run, fún mi ní ọgbọ́n, òye àti ìmọ̀ àti agbára láti máa wá ọ nígbà gbogbo. Ìṣe nípa ìgbà ìṣòro nìkan ni à ń láti wá Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a bá wà nígbà ìṣòro náà, tí a bá wá Ọlọ́run, Ọlọ́run wà nítòsí láti dá wa lóhùn. Sọ fún Ọlọ́run kó fún ẹ ní agbára láti máa wá. Tún gbàdúrà sí Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé fún mi ní ẹ̀mí ìgbàgbọ́. Fún mi ní ẹ̀mí ìgbàgbọ́. Torí ẹ̀mí ìgbàgbọ́ òun ni ọkùnrin ọlọ́rọ̀ ní ló ṣe gbéra nígbà tí ọmọ rẹ̀ ń ṣàìsàn, ó sì ń wá Jésù Kristi. Fún mi ní ẹ̀mí ìgbàgbọ́. Láìsí ìgbàgbọ́ a kò lè rí Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ, ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a kò rí, tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, tí a
sì ní ìgbàgbọ́ pé ó ti rí bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run, fún mi ní ẹ̀mí ìgbàgbọ́. Nígbà tí a bá ń gbàdúrà sí Ọlọ́run tí a kò bá ní ìgbàgbọ́, yóò ṣòro kí àdúrà bẹ́ẹ̀ kí ó tó lè gbà. Sọ fún Ọlọ́run ẹ̀mí ìgbàgbọ́ láti gbà ọ́ gbọ́ pé àdúrà tí ó ń gbà sí ó ti rí bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Rí pé nígbà tí Jésù sọ fún ọkùnrin ọlọ́rọ̀ náà kó máa lọ, ọmọ rẹ̀ yè, ó yí padà ó sì ní ìgbàgbọ́. Ìwọ náà gbàdúrà sí Ọlọ́run, ìwọ Ọlọ́run fún mi ní ẹ̀mí ìgbàgbọ́. Ó tún wá porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún Ọlọ́run, sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mi kí ìṣòro mi kó parẹ́. Ìwọ Ọlọ́run sọ kìkì ọ̀rọ̀ kan bí ó ṣe sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé ọkùnrin ọlọ́rọ̀ ẹni tí ọmọ rẹ̀ tó ń ṣàìsàn tí ó sì wò sàn. Wá sọ kìkì ọ̀rọ̀ kan sínú àìsàn ayé mi. Mímọ̀ àìsàn tó lè wù kó wà nínú ayé rẹ̀. Àìsàn àìríjẹ, àìrímu, àìsàn ẹ̀ṣẹ̀, àìsàn ìdààmú, àìlọ́kọ, àìláya, àìníwèé ìgbélú. Irú àìsàn káìsàn tó lè wù kó jẹ́. Sọ fún Jésù pé sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mi. Sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mi kí o sì fi ojútùú sí ìṣòro mi. Tún gbàdúrà sí Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run, ìwọ tí o sọ fún arákùnrin pé ọmọ rẹ̀ yè, mo fẹ́ kí o sọ bákan náà sínú ayé mi lónìí pé ọmọ mi yè, ọmọ mi yè. Bí ọmọ rẹ kò bá ṣàìsàn, máa sọ fún ìṣòro rẹ. Iṣẹ́ mi yè, ọkọ tí mo fẹ́ ó yè, aya mi yè, ọmọ mi yè. Ohun tí ó wà nínú ayé rẹ tó ti ń di òkú lọ, máa gbàdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kó jẹ́ kí ó gba ìyè, kí Ọlọ́run kó jẹ́ kí ó gba ìyè. Gbogbo egungun tó ti ń kú nínú ayé rẹ, àdúrà sí Ọlọ́run kí Ọlọ́run kí ó sọ ọ́ di àyè. Ọlọ́run ní agbára láti sọ ọ́ di àyè. Máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀. Máa sọ fún Ọlọ́run, máa sọ fún Ọlọ́run pé gbogbo ohun tó ti kú nínú ayé mi, Bàbá wá sọ ọ́ di ìyè. Wá gbàdúrà sí Ọlọ́run, ìwọ ọba tí kò ní ìdíwọ̀n. O ò ní ìdíwọ̀n lórí àkókò, o ò ní ìdíwọ̀n lórí ọ̀nà jíjìn, o ò ní ìdíwọ̀n lórí owó, lórí agbára. Ọba tí kò ní ìdíwọ̀n ni ẹ́. Ibi tí ìṣòro mi lè hùn kó wà, bí ọ̀nà náà ṣe lè hùn kó jìn tó, Bàbá fọwọ́ tọ́ ìṣòro mi. Sọ kìkì ọ̀rọ̀ kan sínú ìṣòro náà kí ó sì parẹ́. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbogbo ìṣòro mi tó wà lọ́nà jíjìn, tó wà ní ìlú tí a ti bí mi, nílùú bàbá mi, nílùú ìyá mi, nílùú tí mo ti wá, ìwọ Ọlọ́run tí kò ní ìdíwọ̀n, gba àdúrà kan, sọ kìkì ọ̀rọ̀ kan sí kí ìṣòro mi kó lọ sílẹ̀, kó parẹ́. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa jí gbogbo ìṣòro mi tó ti ń kú, gbogbo ìṣòro tó wà nínú ayé mi, máa pa wọ́n rẹ́, máa pa wọ́n rẹ́, máa pa wọ́n rẹ́, máa pa wọ́n rẹ́. Máa gbàdúrà sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run, gbogbo ìṣòro tó wà nínú ayé mi, máa pa wọ́n rẹ́. Gbogbo ohun tó ti kú nínú ayé mi tí ó dára fún mi, máa jí wọn, máa jí wọn. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bóyá o wà ní ìlú òdì kejì, àwọn ẹbí rẹ wọ́n wà nínú hílàhílo, má dín ọwọ́ agbára Ọlọ́run kù. Gba àdúrà, Ọlọ́run yóò rán ọwọ́ agbára rẹ̀ lọ síbẹ̀ láti ṣe àtúnṣe, láti gbà wọ́n lẹ̀. Bóyá wọ́n wà nínú ìṣòro, wọ́n wà nínú àìsàn, gba àdúrà sí Ọlọ́run. Ọkùnrin yìí kò wo ibi tí òun wá Jésù Kristi. Nígbà tí Jésù rí, ó sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé rẹ̀, àrí pé ọmọ rẹ̀ ó sì wà láàyè. Wọn náà gbàdúrà sí Ọlọ́run. Má dín ọwọ́ agbára Ọlọ́run kù. Ibi tí ìṣòro rẹ wà, bí ọ̀nà lè hùn kó jìn tó, ohun tí ojú rẹ kò tó lọ́hùn, ojú Ọlọ́run tó. Gbàdúrà sí Ọlọ́run. Ọ̀nà jíjìn, àkókò, owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò jẹ́ ìdíwọ́ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé ibikíbi tí ìṣòro mi wà, mo ṣe ń gbàdúrà yìí, Bàbá máa fọwọ́ tọ́, máa fọwọ́ tọ́. Gbogbo ibi tí ojú mi kò dé, ojú yín débẹ̀ yẹn Ọlọ́run. Ẹ máa ṣe ìyanu níbẹ̀, máa ṣe ìyanu. Mi ò mọ ìṣòro tó lè hùn kó wà nínú ayé rẹ. Máa dárúkọ ìṣòro náà, bó ṣe lè hùn kí ọ̀nà náà jìn tó. Máa sọ fún Ọlọ́run, ọwọ́ agbára Ọlọ́run yóò sì débẹ̀. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run bí o ṣe tú ọmọkùnrin ọlọ́lá náà kúrò nínú ipò àìsàn. Wá tú mi kúrò nínú gbogbo àìsàn ayé mi
sọ bẹ́ẹ̀ fún ọlọ́run bí o ṣe tú ọmọ ọkùnrin ọlọ́rọ̀ náà ọlọ́lá náà kúrò nínú ipò àìsàn ibà. Wá tú mi kúrò nínú gbogbo àìsàn ayé mi, àìsàn gbèsè, àìsàn àìlọ́kọ, àìsàn àìláya, àìsàn àìlọ́mọ, àìsàn ìdààmú, olúwa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè kó wà nínú ayé mi. Dárúkọ àìsàn tó wà nínú ayé rẹ bí ọlọ́run ṣe tú ọmọ ọlọ́lá náà kúrò nínú ipò àìsàn rẹ̀ yóò tú ọ kúrò nínú ipò àìsàn rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Gbàdúrà sí ọlọ́run gbogbo àìsàn ibà tó ń bá ayé mi jà, torí pé àìsàn ibà òun ló ń bá ọmọ ọlọ́rọ̀ yìí jà tó fi dé ojú ikú, tó fi ń lọ sí ojú ikú. Wọ́n náà pé mo tọ̀ ẹ́ wá lónìí, wọ ọlọ́run, mo tọ̀ yín wá, mo wá yín kiri lónìí. Bàbá, gbogbo àìsàn ibà nínú ayé mi. Tá bá ń sọ̀rọ̀ nípa àìsàn ibà, ó jẹ́ àwọn àìsàn tó ń kóni lówó lọ, àwọn àgbàná àìsàn, àwọn oríṣiríṣi àìsàn nínú ayé ẹ̀dá. Tí a bá ń sọ̀rọ̀ nípa ibà, ó jẹ́ àìsàn tí ó ń dààmú ènìyàn tí kò jẹ́ kí ọkàn ènìyàn balẹ̀. Gbogbo àwọn àìsàn yìí nínú ayé mi, dárúkọ àìsàn náà, ìṣòro náà, àìníwèé ìgbélú ni, àìlọ́kọ ni, àìláya ni, àìfọkànbalẹ̀ ni, àìrọ́mọbí ni. Ìṣòro náà tó lè mú kó jẹ́, máa sọ fún ọlọ́run. Àìsàn ibà ni wọ́n jẹ́, ọlọ́run yóò máa wò wọ́n sàn, ọlọ́run yóò máa wò wọ́n sàn. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ fún ọlọ́run gbogbo ẹ̀mí ìgbéraga tí kò lè jẹ́ kí n súnmọ́ yín, mú kúrò nínú ayé mi. Torí ọkùnrin ọlọ́rọ̀ yìí kò sọ pé torí pé òun jẹ́ ọlọ́rọ̀, sọ pé torí pé kò ń jẹ́ ọlọ́lá, ó wá Jésù Kristi. Gbogbo ẹ̀mí ìgbéraga tí kò jẹ́ kí n wá yín, bàbá mú kúrò nínú ayé mi. Jẹ́ n máa gbàdúrà sí yín, kí n máa lọ sílé ìjọsìn ní gbogbo ọjọ́ ìjọsìn, kí n máa ka ìwé mímọ́ yín. Ẹ̀mí ìgbéraga, ẹ̀mí àìráyè, bàbá mú kúrò nínú ayé mi. Jẹ́ n ráyè fún ọ, kò dìgbà tí ìṣòro bá dé, bàbá jẹ́ n ráyè fún ọ láti máa gbọ́ ọ̀rọ̀ rẹ. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa gbàdúrà sí ọlọ́run. Wá sọ fún ọlọ́run pé gbogbo orúgbìn ibi nínú ayé mi ẹ máa gba ìfàtu. Gbogbo irúgbìn ibi, irúgbìn ibà, irúgbìn àìsàn nínú ayé mi, gẹ́gẹ́ bí ẹ ṣe gba ìfàtu nínú ayé ọkùnrin ọmọ ọlọ́rọ̀ ọlọ́lá ni, ẹ máa gba ìfàtu. Gbogbo irúgbìn àìsàn, irúgbìn ibà nínú ayé mi, ẹ máa gba ìfàtu. Ní orúkọ Jésù mo fà yín tu. Máa gbàdúrà síbẹ̀ sí ọlọ́run. Sọ fún ọlọ́run pé mo béèrè fún ìwòsàn àti ìtúsílẹ̀ pípé ní orúkọ Jésù. Mo béèrè fún ìwòsàn àti ìtúsílẹ̀ pípé ní orúkọ Jésù. Ìwọ Jésù Kristi tí o tú ọmọ ọkùnrin ọlọ́lá ni kúrò nínú àìsàn ibà, wá tú mi kúrò nínú gbogbo àìsàn mi. Gbogbo ẹ̀mí àìsàn ẹ kúrò nínú ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀ sí ọlọ́run kí gbogbo ẹ̀mí àìsàn kó máa kúrò nínú ayé rẹ. Àìsàn àìríjẹ, àìrímu, àìráyè kó máa kúrò nínú ayé rẹ. Mo pàṣẹ ìléjáde fún gbogbo àìsàn gbèsè, àìsàn wàhálà, àìsàn ìdààmú, àìsàn ẹ̀ṣẹ̀. Ẹ máa jáde, ẹ máa parẹ́, ẹ máa parẹ́. Sọ fún ọlọ́run pé olúwa yà mí lẹ́nu pẹ̀lú ìbùkún ọ̀pọ̀ yanturu. Ìwọ ọlọ́run yà mí lẹ́nu pẹ̀lú ìbùkún ọ̀pọ̀ yanturu. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Wá gbàdúrà sí ọlọ́run pé èmi àti ìdílé mi jẹ́ kí a mọ̀ yín, kí a sì máa sìn yín. A gbọ́ pé ọkùnrin ọlọ́rọ̀ ni, nígbà tí ọlọ́run ṣe ìyanu fún, nígbà tí ó délé ó rí pé ọmọ òun ó ti kúrò ní orí àìsàn rẹ̀. A rí pé òun àti ìdílé rẹ̀ wọ́n gba ọlọ́run gbọ́, wọ́n gba ọlọ́run gbọ́. Nínú ẹsẹ̀ 53 ó ní bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà nínú èyí tí Jésù wí fún un pé ọmọ rẹ̀ yè, òun tìkára rẹ̀ sì gbàgbọ́, àti gbogbo ará ilé rẹ̀. Sọ fún ọlọ́run, èmi àti gbogbo ará ilé mi a fẹ́ máa tọ̀ ọ́ lẹ́yìn, a fẹ́ máa wá ọ. Fún wa lágbára láti ṣe bẹ́ẹ̀, ẹ̀mí láti ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ ṣe fún mi, bàbá ẹ ṣe fún mi. Yóò sì máa gbọ́. Ká máa mú àdúrà wá sí ìparí, ká máa mú àdúrà wá sí ìdánidúró. Ọlọ́run tó ń gbàdúrà yóò gbọ́ àdúrà wa, yóò gbọ́ ìgbé ẹ̀bẹ̀ wa, yóò sì máa wà pẹ̀lú wa. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, ẹ máa yìn lógo, ẹ máa gbé ga. Ní orúkọ Jésù Kristi olúwa wa. Ní orúkọ Jésù bàbá a gbé yín ga o, a yìn lógo. Gbogbo àwọn àdúrà tí a ti gbà lónìí bàbá ẹ wá bá a ṣe tó sí. Bàbá àbárí ẹnikẹ́ni tó wà nínú ipò àìsàn ní wákàtí yìí, ní orúkọ Jésù ẹ wá wò wọ́n sàn. Ẹ̀yin tí ẹ ṣe ìyanu fún ọmọ ọkùnrin ọlọ́lá ni, ẹ wá ṣe ìyanu
bàbá ẹ yà wá lẹ́nu, gbogbo etí tó ń gbọ́ yín ní wákàtí yìí, gbogbo ohun tó lè jẹ́ ìṣòro wọn, àìsàn wọn, ìdààmú wọn, ní orúkọ Jésù ẹ wá dáhùn sí, ẹ gbàdúrà wa, ẹ yà wá lẹ́nu ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A máa rán wa létí ètò wákàtí ìyanu, ó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé. A lè gbọ́ látòrí tẹlifóònù wa, bákan náà ni a lè lọ sí wẹ́bsáìtì rédíò station wa www.distinctradio.com. a ó máa gbọ́ wa. Bákan náà ni a lè lo àwọn device oríṣiríṣi, bóyá lórí iPad wa ni, bóyá lórí tablet àbí smartphone wa. Tí a bá ti bọ́ sórí tuning application, kí a wá DNC radio, a máa gbọ́ wa kétékété. Ààbò Ọlọ́run yóò dì wá mú, ọwọ́ agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ayọ̀ àti àlàáfíà òní a ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò wákàtí ìyanu. Orúkọ mi ni Gideon Òjó. Ọlọ́run yóò dì wá mú, yóò pa á mọ́. A ó ríra ní ayọ̀ àti àlàáfíà ní ọjọ́ mẹ́jọ. Àmín. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Ògo, ògo, ògo. Ògo, ògo, ògo. Ògo, ògo, ògo. Ògo, ògo. Ògo fún Ọlọ́run Mósè. Ògo fún Orímọládé. Ògo fún Ọlọ́run Mósè. Ògo fún Orímọládé. Ògo, ògo. Ògo, ògo. Ògo, ògo. Ògo, ògo. Ògo fún Ọlọ́run Mósè. Ògo fún Orímọládé.